ẹ káàbọ̀ padà o torí nẹ́tíwọ̀kì yẹn ló ń ṣe rádaràdá tó dàbí pé torí pé a ti ń súnmọ́ tòsí tí a ti tún rí nẹ́tíwọ̀kì báyìí ọlọ́run kó gba gbogbo ògo. Kò sí nǹkan méjì tí a fẹ́ ju Yoruba Nation lọ torí ọ̀rọ̀ tó wà lẹ́yìn sí gbogbo nǹkan ò dáa, títí ò dáa, ìyà ń jẹun èèyàn. Nígbà tí títí ò bá dáa, báwo làwọn àgbẹ̀ ṣe fẹ́ rí nǹkan kó látòkò? Àwọn ajínigbé gan ẹbọ ni mọ́tò fẹ́ sáré gbà nígbà tí mọ́tò bá ń lọ tó ń lọ jẹjẹjẹjẹjẹ tí ó ráyè sáré dáadáa, wọ́n ti mọ ibi tó yẹ kán dúró sí. Ṣùgbọ́n Ọlọ́run kó ṣe wá láàánú. Ṣé títì yìí láàrin lọ yìí ṣó gba mọ́tò méjì gan? Igbó ló wà ní gbogbo ẹ̀gbẹ́ yìí. Kí ló ń mú wọn tí federal government Nàìjíríà àfi kán lọ yáwó kán máa sọ pé kán lọ ṣe irin láti Port Harcourt kan náà ṣe lọ nìjẹ́ ẹ̀yin náà wò. Ṣùgbọ́n èyí tó jẹ́ àwọn àárín ìlú wẹ́ndì ibi tán ti ń benefit tó yẹ kí àwọn aráàlú wọn máa benefit kí náà fẹ́ lọ mú ní nìjẹ́ ẹ wo adúrú owó bàtàbàtà. Ṣùgbọ́n torí pé a ò lè sọ̀rọ̀ gbogbo ẹ̀ tó ń polúkú wọn ṣù, wọ́n fi lẹ̀ bàbá wa wọ́n fi ń yáwó, wọ́n ń kówó jẹ, wọ́n sọ fún pé àwọn máa ṣe gbogbo nǹkan, wọ́n sì wá ń sáré sí i, wọ́n ń sáré kiri. Iṣẹ́ bí àwọn náà torí tí ò bá jẹ́ àwọn èèyàn wa, àwọn tó mọ àpàdé àdúgbò ìlú wa tá ń tà wá, àwọn tó jẹ́ pé àwọn tá máa fẹnu ẹnu fátẹ́gùn àti mi òjò rẹ̀ṣẹ̀ ẹ̀rọ ànúgbà bóyá fọ̀hún ayé ò ní pa ayé lẹ́kọ̀ọ́ ẹ̀wọ̀n títí kí ló ná wọn how many kilometres from Ondo Township láti ibi tó ń pè ní Ìtàlá ibẹ̀ ní 2 lane yẹn dé 2 lane that is 4 lane. Kí ló mú wọn federal lane? Ẹmúye gómìnà tó ti jẹ nílùú yìí òtítàn kówó jẹ náà máa ra lé kiri òkè òkun, náà máa da ilẹ̀ ìlú. But we really thank God pé Ọlọ́run ti ń gbé àwọn èèyàn dìde láti lè jẹ́ ká borí. Mo sì gbàgbọ́ ìrìn àjò tá à ń rìn yóò kẹsẹ̀ járí lórúkọ Jésù. Torí pé etí ọba ń lé etí ọba lóko ni o. Torí pé a ò ní gbà, a ò ní káwọn náà gbọ́. Mami ìwọ tó bá ti ń wọlé máa bá mi láìkẹ́, máa lọ́ọ̀fù ẹ̀. Torí pé ẹni tí ò débẹ̀ bá wọn dá sí o. Torí pé ìwọ náà ti débẹ̀ náà ni ẹ sí ń lé, ṣùgbọ́n mo wish pé kẹ́ mọ gbogbo tó ń ṣẹlẹ̀ ní ìrìn àjò. Àwa promise pé ilẹ̀ bàbá wa ni mọ́tò yóò mú fún. Àjọmọ̀ débẹ̀ ni ṣùgbọ́n Ọlọ́run tó ní májẹ̀mú á ṣàbọ̀ lórí ilẹ̀ gbogbo àti gbogbo àwọn èèyàn tó ń bọ̀. Ẹ pé lẹ́yìn báyìí àwọn èèyàn sì pọ̀ rẹpẹtẹ tá ń kó mọ́tò kó gbogbo ẹ̀ tá ń kó bọ̀ wá. Ṣùgbọ́n mo gbàgbọ́ a máa borí, a máa borí o. Orí iṣẹ́ àwọn kan tán ti gbowó. Thank God we are in Akure now. Akure láti wọ̀ báyìí.
parọ́ fún wa. Wọ́n ṣe tó wù wọ́n. Ojú ti là everybody adúpẹ́ lọ́wọ́ social media. Ó ti jẹ́ ká ráṣìírí wọn. Gbogbo ayé ti rí tí wọ́n ń ṣe. Wọ́n ṣe gbígbọ́ ṣaláìgbọ́. Wọ́n rò pé wọ́n dákẹ́. Wọ́n rò pé àmọ́ tán ṣe. Ṣùgbọ́n Ọlọ́run onímájẹ̀mú kò sí wàhálà àánú gbà. Ẹ bá mi ṣe ọ̀rọ̀ yìí síta, a máa tó dàárín yẹn. Gbogbo wa a máa borí ìyẹn 100% ni. Èmi dẹ̀ máa ń sọ fún gbogbo èèyàn pé wọn ò lè pa wá tán, even wọn ò lè pa 10% wa. Bóyá kára kí ni ó dà pé pásítẹ̀ yẹn ló ń pariwo. Mami máa lọ́fẹ̀ẹ́ máa láìkẹ́ báyìí torí pé ọ̀rọ̀ tó ṣe é mọ̀ ni. Kọ́láwọlé wá sí wàhálà ànúgbà. Gbogbo owó wa ẹ wo iye àwọn èèyàn tí Trump tán dárúkọ billions dollars millions dollars náà ti kó jẹ. Ṣùgbọ́n Ọlọ́run tó ní ipá àti agbára ó wà lórí ìjókòó. Ó ń wo gbogbo wa, ó ń wo iṣẹ́ ọwọ́ wa. Bíbélì sọ pé a ó san fún olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ bá ti rí. A máa dúpẹ́. A máa dúpẹ́. Mami máa ń lọ́fẹ̀ẹ́ máa ń láìkẹ́ torí pé Ọlọ́run tó ní ipá àti agbára òun ló ní májẹ̀mú lọ́wọ́, òun ló ní ìpè, orúkọ rẹ̀ kò yí padà, ó sì ń jọba síbẹ̀. Torí pé tá bá wò ó gbà mí a máa wò pé èèyàn á máa wò pé kò sọ Ọlọ́run, ṣùgbọ́n Ọlọ́run wà. Àìmọye ìbéèrè tí àwọn míì máa ń béèrè lọ́wọ́ mi, àìmọye ìbéèrè táwọn ẹlòmíì máa ń sọ pé ẹ sábà ò lè fẹ́ jẹ́ o. Wọ́n ní mi ò máa o, but torí pé ẹni tí ń jà fún Ísírẹ́lì kì í tòògbé, bẹ́ẹ̀ ni kì í sùn, ó sì wà lójú iṣẹ́, ògo rẹ̀ kò sì yí padà nítorí tí àánú rẹ̀ dúró láéláé ni. Mo gbàgbọ́
mo sì mọ májẹ̀mú yẹn kò lè yí padà. Ṣùgbọ́n gbogbo ènìyàn láti mọ̀ pé àṣírí wọn ti sí wa lọ́wọ́. Kò sẹ́nikẹ́ni tó lè dá wa nítorí pé èmi á máa sọ kinní kan tó dẹ̀ dá mi lójú tí pé ìrì láyé ń dá dúró. Èló ni wọ́n pè é? Èló lè rà? Ok. Pé ìrì láyé ń dá dúró, wọn kì í dá òjò dúró. Òjò láyé ń dá dúró, wọn kì í dá ìrì dúró. Gbogbo agbára májẹ̀mú kí májẹ̀mú tí òkùnkùn bá lè máa lò lé ẹ lórí lẹ́nu orúkọ Jésù, ogun ọ̀run, ẹ̀mí mímọ́ kó gba gbogbo ògo lórí wọn. Torí pé mo gbàgbọ́, mo sì mọ Ọlọ́run náà tó ní ipá lórí tó sì ní agbára. Mọ́mí, èèyàn kan ló lágbára bí kò ṣe Ọlọ́run. Òun náà fi sọ pé Jésù ló lágbára àtògo. Ta ló lágbára o? Jésù ló lágbára ọba títí láé. Ọlọ́run ló ní agbára. Ṣùgbọ́n àwọn kan torí ipò, wọ́n ń torí tí wọ́n fẹ́ jẹ́, ohun tí wọ́n fẹ́ dà, ohun tí wọ́n fẹ́ ní, iyì wọn àbí oyè tí wọ́n jẹ, òun ló ń mú wọn ṣe rádaràda. Wọ́n fi ń pariwo pé àgbà wọn lómi nínú àwọn lórúkọ o. Orúkọ wo ni ènìyàn ní nígbà téèyàn bá ti kú? Orúkọ wo lèèyàn ní nígbà tó bá ti sọnù? Iyẹ̀pẹ̀ ní gbogbo ayé, a ó sì padà di iyẹ̀pẹ̀ náà. Kí ló dé tí àwọn èèyàn tí wọn kì í ronú? Wọn kì í ronú pé àwọn máa fi ayé yìí sílẹ̀, pé ẹja ṣe dáadáa. Sòtítọ́ kí ikú wọn ní ó dájú kí n kú kí n wà láàyè lọ. Gbogbo nǹkan tí àwọn èèyàn bá ti dáwọ́lé kan ti rí pé kíní yìí ó fẹ́ kẹ́sẹ̀ járí, ṣùgbọ́n wọ́n á kọ̀, wọ́n á lọ máa da àwọn èèyàn kan síta, wọ́n á ní ká máa dàrú. Ìwọ́n tó joyè máa dàrú láyé tiẹ̀ pé ẹja lọ bú wọn, ẹja frustrate wọn, ẹja mú nǹkan mìíràn. Èrè ń bọ̀ fún oníṣẹ́ rẹ o. Èrè ń bọ̀ fún oníṣẹ́ rẹ o. A máa san fún ọ. Wọ́n ní a ó san fún olúkúlùkù lórí ẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ owó rẹ bó ṣe rí. Ṣó yẹ kó o wá tó o wá ṣe láyé? Oore tó o ti ṣe, àwọn kan tó ti ṣe kó wá gbiná torí pé à ń pọ́n àwọn ènìyàn lójú. Ilé ìwòsàn òsì, ẹ pariwo ẹ̀kọ́ ọ̀fẹ́, àbẹ́ẹ̀ máa tẹ́ fi tàn wá jẹ ni. Àwọn ọmọ skul máa jẹ oúnjẹ mẹ́ta lójúmọ́. Ṣàṣàrò rẹ̀ ń sẹ̀ fún wọn nísì àbí jollof rice. Ẹ tún tàn wọn yàn síta, ẹlẹ́ǹ fún wọn lówó títajà. Ẹ jọ ṣé 5,000 yẹn tó tajà? Ebi inú Àkúrẹ́ lélẹ̀, ẹ wò ó máa fún wọn yín sìn. Ṣebí double lane l'Àkúrẹ́ yìí, ẹ wò ó sì ẹ ti rí pé àwọn kan láwà lápá àwọn yẹn, àwọn kan láwà ó ti di 4 lane báyìí. Kí ló mú wá mú wọn tá à lè ṣe jáde sí ara wọn? Ẹ dákun, kí ló mú wọn tá à lè ṣe ìrìn àjò yẹn? Ó jẹ́ pé òun ló máa di pé gbogbo wa kájọ enjoy ara wa. Ṣùgbọ́n ìmọ̀tara ẹni nìkan
tó kówó jẹ ẹ̀yìn kí o tiẹ̀ kì í jówó kí lọ kówó pamọ́ sókè òkun ká máa kọ́lé bàǹtùbàǹtù ó jẹ́ ìran wọn nìkan náà máa pé bàbá ò bàbá olúwa dá bàbá sí fún ọba pátá ní bàbá òfò ẹwà àwọn ọmọ wa máa fúnra wọn lórúkọ tó orúkọ oríṣiríṣi orúkọ ó mà ga o kí mo pè mo ló ga is gadus ṣùgbọ́n ọ̀rọ̀ eléyìí mo máa ń sọ fún yàn ohun àti tí ọlọ́run ò bá lọ́wọ́ sí lókù torí mo mọ̀ pé gbogbo nǹkan téèyàn bá fẹ́ ṣe láyé pẹ̀lú ètò ọlọ́run ni pẹ̀lú ètò kí mo pè díẹ̀díẹ̀ ò torí àti ìsìnkàn roundabout ni wọ́n pè bẹ́ẹ̀ and which is this roundabout. Ká jáde sọ̀rọ̀ kan lọ pàtì láti tọ́nù. Gbọ́dọ̀ sọ pé kò sọ́nà. Ọjà bèrè lọ́wọ́ lọ́kàrà tó ti dé àwọn tó ń ṣe láàrin ọ̀lẹ́. Ẹ káàárọ̀ sà, ẹ jọ àwọn tó ń ṣe rálì lọ yẹn la béèrè, àwọn tó ń ṣe rálì yẹn la ń béèrè, wọ́n ṣe Yorùbá Nation ṣé straight náà lọ báyà bò. Lọ báyìí lọ́gbà ọ́. Báyà bò. A máa tó ọ̀kadà. Ok. Wọ́n lọ sí bíbá yà bì. Ṣé ìgbà gangan lẹ́ ń lọ àbí? Ẹ máa lọ tún ẹ lọ tọ̀ iwájú ẹ̀ tọ̀ padà wá báyìí. Ok. Ìgbẹ́ wọn báyìí. Ṣé wọ́n lọ straight àbá máa lọ sọ́wọ́ tún ẹ? Ẹ tọ́lá débi ẹ̀ kọ̀ fún ọ̀rọ̀ lọ sí apá ọ̀rọ̀. Ok. Ẹ fún wọn sticker kan lẹ mọ́kadà wọn ọ̀yà. Wọ́n lé òṣèlú ẹ. A máa kó sticker jáde níbí. Ẹ wá gbà. Ẹ fún wa. Àwa gan wá gan báyìí. Ẹ gbà yìí. Ẹ bá mi ha fún wọn bẹ̀ kán lẹ mọ́kadà wọn. Ó dàbí ìjọba wọlé. Wà á lè sùn. Pósítà yẹn ok wọ́n ti dà sílẹ̀ Yorùbá Nation nígbà stíkà yẹn ni kẹ́ ẹ kó síta ẹ kó stíkà yẹn síta ẹ máa fún àwọn ọlọ́kadà. Mo máa tọ́ àmì ìbàdàn. Ẹni àti gbogbo nǹkan láyé yìí ẹ rí i pé báwọn ọlọ́kadà everybody ló ti mọ̀ pé wọ́n máa gba ilé yìí ìrìn àjò yẹn ó ti di mímọ̀ fún gbogbo ayé torí pé Ọlọ́run tó ní yóò gbà á yóò sì múṣẹ bẹ́ẹ̀ ni ẹ wáyé down àwa náà ní lọ́wọ́ ẹ kó ti yín náà sọ́wọ́ ká mọ̀ pé ẹ ní lọ́wọ́. Ní akóso ní ojú ti bọ́ta. Inú fúùtù ó wà ní ẹ̀yìn ó wà nínú mọ́tò ń bí báyìí náà. Bọ́ndà. Ẹsẹ̀ tí kàlá sọ wọ́n yín sọ bẹ́ẹ̀. Ámbìlì wà. Ámbìlì tó wà tó sí mi. Ẹtù náà. Yorùbá Nation. Sticker you want see sticker. Yorùbá Nation sticker. Ó máa wá pìkẹ́. Àwọn sticker yẹn àwọn bìlì yẹn ṣe wọ́n máa sọ sílẹ̀ but sticker yẹn wọ́n máa lẹ̀. Mọ́mì máa bá mi ṣe ọ̀rọ̀ yẹn síta máa ṣe ẹ̀ àti wà yìí ẹ̀yọ̀ mọ̀ pé àti wà lákùrẹ́ o okùn àwé o ìyẹ́ọ́rá o mọ́mì máa lọ́fẹ̀ẹ́ máa láìkì ẹ̀ báyìí. Sticker Yorùbá Nation. Yorùbá Nation. Yorùbá Nation. Yorùbá Nation. Yorùbá Nation. Àṣẹrẹ jọ dúdú àní wáṣà.
Sticker. Ẹ máa fún wa ní sticker ẹ. Sticker. Tó bá máa mú fún wọn lọ́wọ́ kí wọ́n máa sọ sílẹ̀ lẹ̀. Ẹ bá mi súnmọ́ bàbá yẹn. Sticker ẹ lẹ́ mọ̀kadà yín. Yoruba Nation. Sticker Yoruba Nation. Yoruba Nation. Sílẹ̀kùn ẹ kó Wọ́n sílẹ̀kùn sáwọn ọlọ́kadà òjò. wo ọ̀kadà yẹn kó sílẹ̀kùn ẹ kó máa fún wọn. Díẹ̀. Ẹlẹ́ má lé. Bó ṣe máa jẹ́ nìyẹn. Yoruba Nation ló lè ṣe. Yorùbá làwọn ọjọ́. A ò ṣe máa o lórí táǹkọ. Ó yá máa bọ̀ ní mọ́tò. Àmì tẹ bírèkì fún ọjọ́ wa. Sticker. Ó yá fún ọ ní kó gbà. Wọ́n sì kú mẹ́. Ẹ bó ní bá mi kó sticker yẹn síta. Tó ti gbé gbogbo ẹ̀ sọ̀kalẹ̀ ní kó má waste ẹ̀. Wọ́n máa waste ẹ̀ before that place. Sọ fún Felix kó má waste ìkọ̀ọ̀kan sticker kọ̀ọ̀kan fún èèyàn kọ̀ọ̀kan sticker. Ó sì kù sí. Díẹ̀ máa ń darí díẹ̀. Ìkọ̀ọ̀kan ni o ìkọ̀ọ̀kan. Sticker. Ẹ ti ṣoríire. Kó flag yẹn dáná àwọn tó lọ yẹn ti kó flag. Oòduà ni káàdọ́. A ò ṣe máa ẹja pín bó ṣe máa. Kò sọ́dọ̀ àwọn gbọ́ corporate ọlọ́pàá gbọ́ corporate. Bóyá máa jẹ́ náà nìyẹn. Àwọn máa kó gbogbo owó wa kán máa fi ṣe ìyàwó àtọmọ wọn. Ìyàwó àtọmọ wọn ló ń gbádùn wọn kó wọn lọ sókè òkun. Wọ́n kó wọn lọ sókè òkun wọ́n ń dá wa dá ń bí. Àbí collect sticker. Màmá jáde ti gbà. Láti gba sticker. Díẹ̀ báyìí ó dà pé báyìí là ń lọ. Yorùbá ló ń dá ìbò dúró pátí ní ìbò tí lẹ́yìn. Bó la fẹ́ gbà báyìí la fẹ́ gbà. Ọ̀ya gbà báyìí. Àwọn eléyìí. Gbà báyìí. Ara wa ló ń gbé. Oòduà ni nation. Ẹ jọ̀ọ́ tẹ́ ẹ bá sticker yẹn. Àwọn náà ní ọlọ́kadà yẹn. Okay. ẹgbàá ń bí láti. Oòduà nation ni. Ọ̀ya báyìí. Okay, one way àbí. Ó sì kù wọlé. Páàkì jẹ́ wọlé. Ibi tí wọ́n wà lágbà yìí. Ibi tí wọ́n wà òun làgbà yẹn. Jẹ́ ká máa lọ. À lè lọ́jọ́ ìwọ̀n wájú. Ọlọ́kadà yẹn pọ̀ gan. Dúró ká kó sticker. Ó kìí ṣe wọ́n ti gbà ń bí báyìí. Iṣẹ́ tá a wá ṣe nìyẹn. Ìgbésẹ̀ wọn la fẹ́ lọ tẹ̀lé. Sticker wa àtàwọn kan wa la fẹ́ pín. Díẹ̀ ó sì wà ńlẹ̀ lẹ́ẹ̀mí báyìí. Sticker yẹn gangan lọ́la yìí. Sticker ló lè ṣe. Àwọn ábìlì yẹn ò lè ṣe nǹkan kan. Àwọn èèyàn lásán lájú. Máa gba one way lọ ni kó máa gbà lọ. Ọmọ àkọsẹ́ lọ.
ẹ ló ṣìnà àwà á ti wà lákùúrẹ́ o. ṣé wàá wọlé báyìí? àwọn receipt wà ń bẹ̀rẹ̀. Why? We are among of all these people that are going. There's no space in that to don't block the place. You did together. But I learn. You did together. I know there's no space. I learn ID. Ẹ lọ tán bẹ́ẹ̀, ẹ lọ tán bẹ́ẹ̀. Okay, we are there. ID. Okay, I'm a parking. I'm a lọ. Ṣùgbọ́n mo gbọ́dọ̀ wọ̀ wájú. Ọmọ ọba bí ọdún. Oyoyoyo ẹ wọlé báyìí. Wá sí. Kí àyìn gangan náà níbi ó wà lọ́wọ́ yàrá ní ìjọ. Àwọn ìlú ìgbésí wà lórí ojú. Àwọn àwọn àgbẹ̀. Àwọn bọ́lẹ̀ ní. Kò sí tán fẹ́ ṣe. Orin tá ń kọ a ò gbà náà ni. Wàá lọ mú pósítà yẹn wàá fi sí wàá fi kíní yẹn gbélé. Wáípà lè. Ọlọ́kadà ó yá ẹ máa lẹ̀ mọ́. Tí lẹ̀ mọ́ ẹ máa lẹ̀ mọ́. Ẹ máa lẹ̀ mọ́ ó yá ẹ sún síwájú ẹ tẹ̀lé wọn báyìí. Ẹ páàkì báyìí. Ọyọ́yọ́yá máa lẹ́ mọ́ súnmọ́ wọn bẹ̀rẹ̀ ala. A ti wà lákùúrẹ́ o, a ti wà nínú Yoruba Nation báyìí tí ọjà sì kàn. A fẹ́ bọ́lẹ̀ báyìí o. Ó yá máa bá wọn lẹ́mọ́. Ọmọ Luka ló ń sọ̀rọ̀ yẹn. Iná fóònù yẹn ò dẹ̀ wá pọ̀ púpọ̀. Ọyọ́ jẹ́ lọ. Ẹ bá mi wá lọ. Ẹ bọ́ ni máa bọ̀ lọ́ọ̀kù. Ọmọ ọba bí ọdún. Felix. Ẹni sì ẹ máa mú wọn ní kọ̀ọ̀kan ìkọ̀ọ̀kan rárá wa dẹ́gbọ́n. A lè gbọ́dọ̀ fún gbogbo yàn. Ẹ ṣe ọkọ̀ fún ẹ̀rọ. Bàbá pàjáde tó láti wà. Bàbá wa jẹ́ sọ̀kọ̀. Àwọn náà
Àwa in life Àkúrẹ́ náà lélẹ́yìí o. Ibi tí Akérédolú ní ká má wọ̀ lélẹ́yìí o. Ọyọ kọ̀ọ̀kan ní kó fún wọn. Má kó fún yẹn púpọ̀. Má kó fún wọn púpọ̀ ọyọ kọ̀ọ̀kan wáyé náà fún yẹn sókè. Ṣé ó sì pọ̀ lẹ̀? Kó dání má jẹ́ kó bẹ́ẹ̀ náà lọ. Ó ṣe jẹ́ nìyẹn o. No going back, Ilawa. Gbogbo ènìyàn mi ṣe rí Ambi ní ká pín o. Ambi kó fọ́wọ́n yàn. Sticker. Bá fún wọn ní sticker. Gbà fún wọn ní sticker bẹ́ẹ̀ fún wọn ní sticker. Bàbá, fún wa ní sticker méjì. Ẹyọ kan lẹ lè rí sticker yẹn ò pọ̀. Àwa mẹ́rùn-ún gbéró wà ní mọ́tò mi, márùn-ún gan ni. Ọyọ kọ̀ọ̀kan lẹ lè rí. Felix dà. Ṣé inú bùtù yẹn ṣé àgbékejì yẹn dání báyìí? Jẹ́ kí ṣé wàá bá mi fa bùtù yẹn? Yoruba Nation, ẹ̀jẹ̀ kó ẹ̀kú ọ̀wọ̀ kìí fún ẹ̀kú púpọ̀. Kọ́ lẹ máa rí ọyọ̀ kan. Lọ́wájú ọyá. Open this club. Báyìí sì dà. Síkà ẹ̀ náà la máa kó. Gbé síkà oníkíní yẹn. Ẹ̀kan ọyọ̀ kan. Àbútí fún yín lọ́yọ̀ kan lẹ́ẹ̀kan. Síkà yẹn ti tán ọ̀rẹ́ jì. Síkà kan lẹ́ lè rí. Ẹkúnṣẹ́ o. No going back. Ẹ fún mi síkà. Wọ́n ní kí ẹ bá mi lẹ́yọ̀ kan. Kówé yẹn à má wé sí yábì àjọ. Mo gbàdúrà fún àwọn tó ṣe stíkà yẹn rí bí ẹni pé mo sọ fún pé stíkà yẹn òun gangan ni òun ni ìrìn àjò tó dára jù nínú ìrìn àjò yẹn. Wine up ẹ̀dẹ̀ ẹ bá mi wine up ẹ̀yìn yẹn.
ẹ ti pé síkà yẹn ti tán ẹ pé mo sọ fún yín pé síkà yẹn mo sọ pé síkà ló dáa ju pósítà lọ people have been taking that poster and drop it down ṣùgbọ́n síkà yẹn gangan la ní láti lò torí tá a bá máa ṣe ti Lagos State Rally síkà yẹn gangan la fẹ́ lò ẹ̀yẹn ìyẹn mi ẹ jọ̀ọ́ a nílò síkà yẹn torí pé síkà yẹn gangan òun nìkan la lè fi ṣe tá a bá máa ṣe Lagos State yẹn mọ̀ pé gbogbo èèyàn tó ń ṣe kí ni o. Torí gbogbo ohun téèyàn bá fẹ́ ṣe láyé kéèyàn máa ṣe. Mo rí wọn lẹ́gbẹ̀ẹ́ mi sí ni màmú tó wọ̀ lọ. Sílẹ̀kùn ẹ̀kẹ́ o fẹ́ kó pósà bí. Kó kíní yẹn fún mi á bí ìyẹn tó wà ní ibẹ̀ yẹn. Why down? No going back, oh. No going back, oh. Káyé jẹ́ wá máa yé mọ́. Sticker. Àfẹ́ kan jẹ́ wá máa yé mọ́. Ẹ ti ń gbọ́ àwọn Kwara àwọn náà wọn ò ṣe Fúlàní o Kwara náà wọn ò ṣe Fúlàní o ẹgbọ́n ṣe Fúlàní lẹ́yìn ṣe Fúlàní yìnyín ẹ ti rí wọn náà ṣe Fúlàní o wọn ní Yorùbá làwọn o wọn ò ṣe Fúlàní o. ẹ ti gbọ́ wọn náà ṣe Fúlàní o. Wọn ò lè dá wa dúró. Wọn ò lè dá wa dúró. Àgbà fún ẹgbẹ́. Àfẹ́ wọn máa ò kán máa lọ. Bá mi sílẹ̀kùn yẹn jẹ́ jókòó. Sílẹ̀kùn jẹ́ jókòó tí rẹ̀ máa bọ̀ lẹ́yìn bá. Ó sì kú. Ó sì kù sẹ́yìn mọ́tò jẹ́ kí n máa wọn kó síta. Bá mi tọ́jú síkà yìí síbẹ̀ yẹn. Wọ́n jà ná gbogbo ẹ̀ tán. Máa fi chájà sí i.
Bá mi ṣubú tẹ̀lé báwọn kíkú kan yẹn ó ti dúró náà. Àtàrí àjàdà fún ní kí sẹ́rù ọmọdé. Ṣé wo yára ẹ̀ kó wà l'Ákúrẹ́? Àmọ́ ẹni máa sẹ́lẹ̀ tó tó tí ó wà yìí. Wọ́n tán fídíò ẹ̀ láti gbogbo ẹ̀rú tó sì máa máa sẹ́lẹ̀. Mi ò dọ́jì. Ẹ ti pín pósítà tiẹ̀ àbí fi kọ́? Kò tí wọlé kọ́. Màá jókòó síta yan ni. Lọ́wọ́ tèmi tó kù. Bọ́ọ̀rì mi bí lókọ̀ wọ́n rí mi lọ́rọ̀ mi máa. Gbé dáyọ̀ gbọ́nà. Ìgbà tó lẹ́yìn. Ti wà ní ọmọdé. Ọ̀pẹ̀ rẹ̀ ìṣẹ́kọ́lẹ̀. Ìgbà náà ìṣẹ́dá dé táàkì lẹ́dà. Kámẹ́rà jáde, ẹ̀kú ilẹ̀ yóò bá ti jáde. Ẹni pé egú jáde, yóò tó egú jáde. Kámẹ́rà ẹ̀ ṣí bùtù ẹ bá jẹ́ gbé sáàsì.
ti rí pé ìrìn àjò yìí kì í ṣe tèèyàn kan rárá ṣùgbọ́n tá bá rò pé tèèyàn kan ni irọ́ ni wọ́n pa òfin àjò yìí ṣe tèèyàn kan nítorí pé ọlọ́run mọ́tẹ̀mú wà nípa ìrìn àjò náà ọlọ́run sì ó borí. Tó ní agbára lọ́wọ́ wọ́n mi máa láìpẹ́ máa lọ́ọ̀pù ẹ̀ jẹ́ ti di pé mo ti sọ fún gbogbo èèyàn pé aṣòro ṣe bí ọ̀rọ̀ ọlọ́run kò sí o ọlọ́run ló ní ipá àti agbára tó ní gbogbo rẹ̀ lọ́wọ́. Ìjọba tún kọlu mọ́tò lẹ́yìn o. Ọ̀gá wá bí.
Nàìjíríà kò bẹ̀tà, ṣé wọn ló máa bẹ́tà? Nàìjíríà ti wúwo lulẹ̀. Nàìjíríà ló bẹ́tà lórí bàtà bá fún bọ́ọ̀lù. Nàìjíríà ló bẹ́tà. Àdúgbò. Ọmọ Yorùbá tọkọtọ. No going back. Yoruba Nation. Ẹ bá wo bẹ̀ ẹ bá mi sí bàbá yìí ní tíkà ẹ bá tíkà tó wá fún mi sí bàbá yìí. Ẹ bá mi ní tíkà kékeré kan. Tíkà tó lọ́yọ̀ kan. Ó wà lọ́dọ̀ láwọn rẹ̀. Ọ̀yọ̀ kan tó lè jẹ́ ìjáde. Ẹnìkan ò lè dá wa dúró pé ká má wọ̀lú wa. Àfẹ́ ká máa lé dànù. Àwọn àti dá wa dúró pé ká má wọ̀lú. Kò sẹ́ni tó lè dá wa dúró. Ìgò bẹ̀tà. Bẹ́ẹ̀ bá wọ ọ̀nà Oǹdó láti Oǹdó sí Oǹdó Township Sákúrẹ́ wọ́n lè ló wà bẹ̀ látogún ọdún. Ẹ lọ sí Jẹ́bà láti Ìlọrin sí Jẹ́bà dọ́bùlẹ̀ láti Jẹ́bà sí Náíjà dọ́bùlẹ̀ ló wà bẹ̀. Ẹ lọ sí North gbogbo àwọn ẹranko tó wà bẹ̀ dọ́bùlẹ̀ ló wà bẹ̀. Ẹ wá tírẹ́tì wa ẹ ń bẹ̀rí tírẹ́tì wa ẹ ń kówó wa ẹ tún gba ransom lọ́wọ́ wa. A ò ní gbà mọ́ o. Nítorí bá máa ṣẹlẹ̀ báyìí kó yẹ a máa ṣẹlẹ̀. Yorùbá Nation no going back. No going back. Ẹ mọ àwọn ẹ̀gbọ́n wa ẹ mọ àwọn àbúrò wa ń lé ẹ ń bá wọn sùn. A ò lè wá padà sí Nàìjíríà mọ́. Ẹ jẹ́ ká wálé bàbá ti lọ ṣiṣẹ́ ẹ tún máa ní kí mọ́là máa ṣẹ́ dọ́là ẹni kan máa gbowó lọ́wọ́ wa. A ò lè gbowó ń báǹkì wa àfi ká ẹ kó dọ́là jáde ká máa sọ pé ẹ máa lọ ṣẹ́ dọ́là ẹni tí ò bá wa ṣiṣẹ́ rẹ̀ kó máa jèrè wa. No going back. À ń lọ. À ń lọ báyìí o, àkókò tí tó tà ń lọ, a ò lè máa fìyà jẹ wá lórí nǹkan wa. Ẹni tẹ́ wàá dá sórí ẹ ò lè wálé. Gbogbo ẹ ṣe kí ni o, ó ń dàrú. Kéèyàn bímọ kó rán nílùú òyìnbó kó má lè wá tọ́jú ìyá ẹ̀ lé. Kéèyàn bímọ kó má lè wá tọ́jú ọmọ ẹ̀ lé kó ìyá ẹ̀ lé. Ó wà nílùú òyìnbó kó má gbọdọ̀ wálé. Tó bá ti dé sí airport, ká máa gbowó ká máa jí wọn gbé. Ṣé ó wá dáa? Ẹni ká máa ṣe One Nation. A ò ṣe mọ́ o. A ò ṣe mọ́. Owó wa táwọn ẹ̀gbọ́n wa bá sẹ́ǹdì owó sí wa ní báǹkì. A ò lè gbà á láìjẹ́ pé amúdọ́dọ̀ mọ́là. A tún máa gba ṣéǹjì lọ́wọ́ wa. Mọ́là ò ṣiṣẹ́ kò ṣàbọ̀. Wọ́n á kó dọ́là dọ́dọ̀ wọn. Ìrẹ́kọ̀ san ní 480. Àbí wọ́n á tún máa ná owó tí wọn ò ṣiṣẹ́ fún. Wọ́n máa gbà á lọ́wọ́ wa. A ò ṣe mọ́ báyìí o. A ò ṣe mọ́ o. Gbogbo ọ̀nà wa ẹ wo Oǹdó láti bẹ̀ láti Oǹdó Township sí Àkúrẹ́ wọ́n lè ní. Ẹ lọ Jẹ́bà láti Ìlọrin sí Jẹ́bà dọ́bù lè ní ní. Wọ́n ò rí yẹn ṣe. Wọ́n dẹ̀ ń tàn wá jẹ àwọn olórí wọn ò lè. Ó lè ní gbogbo wọn ó lè ní wọ́n. Wọ́n á máa gba allocation wọ́n ń gbowó. Wọ́n máa tàn wá jẹ. Wọ́n máa parọ́ àwọn aṣọ omi sọ̀nà ṣe títì. Ẹ béèrè lọ́wọ́ wọn. Wọ́n tún ní ká máa wọlé fún coronavirus. Ó gbogbo owó coronavirus nígbà ibo náà kò sí. Ẹ bá wa béèrè lọ́wọ́ wọn. Ó lè ní wọ́n. Wọ́n lọ máa tọ́jú arúgbó. Wọ́n máa bọ́ wọn èèyàn lóúnjẹ. Tẹ bá ti tàn wá lẹ́yìn ọdún mẹ́rin. Ìrọ́pọ̀ ìrọ́pọ̀ láyé ìrọ́pọ̀. A ò ṣe mọ́.
Àwọn ibẹ̀ mú dání bẹ̀. Continent of America North, continent of America South, continent of Europe, continent of Oceania, continent of Asia, continent of Australasia. Yoruba Nation! Yoruba Nation! No going back. Yeah.
Adéṣọ̀kan bàbá wa Báṣọ̀run Kúnlé Adéṣọ̀kan Adébọ̀làbọ̀rọ̀. Èmi ni ọmọ Ìgbò kan Secretary of Ìlànà Ilé Oòduà Architect Ọbẹ̀olúwa George Akíọ́lá. Yoruba Nation kò bàbá nígbàjẹ́ òyìnbó. Yoruba Nation kò bàbá nígbàjẹ́. Yoruba Nation. Yoruba Nation. Yoruba Nation. Yoruba Republic. Wí fún àtò. Ọjọba. Àwọn náà ò gbà ó. Àwí fún wọn tó àwọn náà ò gbà ó. Ọ̀rọ̀ náà tó bàjẹ́ ó. Àwọn náà ò gbà ó. Mo ṣe tó kí gbogbo yín. Mo kí kábíyèsí wa. Aládétóyìnbó. Ìjọba Àkúrẹ́. Ọba tó ń gbàdọ̀bálẹ̀ ọba. Àárín ẹgbẹ́ ìta àárín ojúde ẹ̀dẹ́láwà yìí kò ní mú wá. Ẹgbẹ́ yìí ó ní à ń pè ní ìtara ẹni jí. À ń tara wa jí torí ọ̀rọ̀ tó ń lọ lú iye ìrọ̀tọ̀ mọ́. Láti bí ogún ọdún sẹ́yìn sí i, a ti ń béèrè fún àtúntò Nàìjíríà ẹtún ọ̀rọ̀ yìí ṣe. Ẹtúntò kára ọ̀rọ̀ ẹrú, kára ọ̀dẹ ọmọ orí ná, kẹrù orí lò, káwọn ọmọ jáde léèwé, wọ́n rí ṣẹ́ṣe, káwọn ọmọ jáde léèwé àkọ́bẹ̀rẹ̀, wọ́n rí yunifásitì wọ̀, ẹdún wa lómi, ẹdún wa ní iná, ẹjẹ́ kí ẹ ṣe ń pín òyìnbó ẹjẹ́ kó dọ́gba, ó jẹ́ táwùsá bá mú, òní Ìgbò máa mú, òní Yorùbá máa mú, kó má bàa síjà, kó má dariwo, kó má dọ̀gbọ̀, kó má dariwo. Àwọn awọ̀wọ̀ títí wọ́n wá bá débi wípé táwọn gbogbo máa ṣe ni pé káwọn lé wa kó lórí ilẹ̀ pàwọ́ká. Wọ́n ní nǹkan tó kù táwọn ó ṣe ni kí àwọn lé wa kó lórí ilẹ̀ pátápátá. In Yoruba Nation, I will break this transmission for May time to charge the phone because of tí Sunday Igboho bá ti wọlé, we now be continue. Ẹ̀yin bàbá mi ìyá mi ẹ má bínú, but tí olóyè Sunday Igboho bá ti wọlé, à á tẹ̀síwájú láti ìrìnàjò náà. Màá sì rógbò ẹ lò gbogbo ẹnikẹ́ni tó darapọ̀. Ẹ ti gbọ́ sà, ẹ ti gbọ́ mà. God bless you.